Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Onídòdò ṣàwọn olùgbé Ọ̀ṣun jí ẹ̀yìn papọ̀ rẹ̀ lódòdó eré àwọn àdùn náà olùgbé lọ alátara mata àròyìn ìyáwó kéékèèké olóògbé àwọn ìyá. Ìbàdàn ọ̀fà. Onídòdò ṣàwọn olùgbé Ọ̀ṣun jí ẹ̀yìn ìpamọ́ rẹ̀ lódòdó eré àwọn àdùn náà olùgbé lọ alátara mọ́ta àwọn àlejò láwọn ìlú déédéé olódò láwọn ìlú. Alabi Pasuma. Ibà bára káàtó Pasuma ló gbọ́ lábàkà lókè káàdẹ̀ máa gbórin tó dáa tí mo bá ṣeré mi ọ̀pọ̀ èèyàn máa ṣe ráwọn olólùfẹ́ mi o tí mo bá ṣeré mi ráwọn olólùfẹ́ mi o. Ó yà gbọ́ mi kò jẹ́ kọrí àsìkò báwọn fi oúnjẹ. Bákan tí bọ́lá máa so iye ọbẹ̀ ní àwọn ìgbà sí òwe sára bàtà. Gbọ́ ilé sàn mi ò san lọ́mọ. 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 Tilẹ̀ tí mo dùn yẹ wọn, wọ́n ní kó lè rẹ̀ ẹ̀wọ̀n o. Ẹni ògún ní aṣọ láì bí, orí pé ìwé lóṣù fẹ́ sọ fún. Nígbà tí mo kọ́kọ́ ẹ̀ lọ́jọ́ sí, wọ́n ní kí ló fẹ́ àgbọ̀ngàn. Ìṣẹ̀dá mi máa gbábọ̀ gbé wá bí, orísun mi lórí ẹ̀yà ògùn ìtọ́wọ̀ mi. Mo ti wà lára àwọn ṣáájú. Mùsùlùmí mo ní o máa tẹ̀lé lọ. Ọmọ kọ́ Mùsùlùmí mo ní o máa tẹ̀lé lọ. Àwọn tó tẹ̀lé lọ, tí wọ́n bá ti gbọ́nu, ẹ fún wọn ní ìgbàanu kọ́ńtò lọ sọ́nu. Kọ́ńtò ra wọn ní ìgbàanu. Wọ́n ní ìbọn ti gbọ́ ká méjì ní gbó. Báwo ló ṣe wí? Ọ̀sẹ̀ yóò di àwọn táwọn mú ní ìlú. Ìdodo ní ìdájì ara. Ojú ọmọ òṣèré òṣèré àwọn báwo ní bàbá ti báwa ní kàbà sọ́wọ́. Ibi tí wọ́n bá ṣẹ́lẹ̀ àtọ̀jọ́ orí ni wọ́n tún gbọ́dọ̀ máa bá mi ní orí ọmọdé lórí ẹgbẹ́.
ìgbéyàwó lásán. Ó lọ fà iṣẹ́ kì í ṣe lọ gbà tó. Erékeré lọ gbà tó. Iṣẹ́ kì í ṣe lọ làgbàtà. Ọmọ bá erékeré lọ gbà sọ. Ìbàdàn láyà. Olúyọ̀lé kan pè mí o làbàgàbà sí ojúbọ. Ẹyẹ wo ni wọ́n sábọ̀ ìrẹ́ pátá. Ọmọ bá lọ́wọ́ sábọ̀ ìlú pọ̀ níbi o. Children's Day 2024 làbàgà lọ́dún ojúbọ. Ọdún 27 ìtàlọ́dún. Nínú ìyá ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún làbàgà lọ́dún gbogbo wa. Gbogbo wa sọ fún ọ, ọyọ bínú ọ̀rọ̀ àwọn bàbá ẹlẹ́bìrì tí wọ́n méjì àwọn dè ó. A máa jèrè àwọn ọmọ wa. Gbogbo wa la máa jèrè àwọn ọmọ wa. Àwọn ọmọ wa ò ní yan ọ̀kú lágbára lọ. Àwọn ọmọ wa wọ́n á jèèyàn lójú ẹ̀mí wa. Ajíbọ́lá àgbà jẹ́ jíbọ́. Ọlọ́pàá owó ẹsẹ̀ làbàtà o. Àwọn jèrè àwọn ọmọ wa làbàtà àjọpọ̀ ní. Àwọn agbọ́tẹ̀rù. Rọ̀ṣẹ̀ fẹ́ Nàìjíríà. Aṣọ́lé yìí làbàtà àjọpọ̀ ní. Àjọ ìlú àjọ iṣẹ́. Èdè ìjìnlẹ̀ olùkọ́ ní. Ara táwọn bá ṣe lórí. Èdè ìjìnlẹ̀ olùkọ́ lórí. Orílẹ̀ èdè àpò sí. Ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí. Ó sáré balà kó sí. Ọlọ́pàá ló wá ṣe é. Ọ̀gá. Àná bí lọ́mọdé. Ọmọ ìyàwó àná mi. Akóni ló jẹ máa wọ ẹ̀ka ló tó mọ́ lágbèrè. Bẹ́ẹ̀ á ní ìdílé. Ẹ̀kọ́ kí ló dé? Wọ́n bínú ọmọ lógo. Wọ́n bínú ọmọ lógo. Ẹ̀kọ́ kí ló dé? Wọ́n bínú ọmọ lógo. Faraway. Faraway o. Ìbàdàn òjìnà sí kọ́rí. Ojú káwọ́ ọmọ tó lọ. Àjọmọ̀lé. Ọ̀gbẹ́ni ọjà. Ṣé bẹ́ẹ̀ ṣe gómìnà ní Ìbàdàn? Ìbàdàn òjìnà sí kọ́rí. Ọ̀gbẹ́ni ọjà. Ojú káwọ́ ọmọ tó lọ. Ẹ̀gbọ́n náà. Gbogbo Ìbàdàn làbàgàbà sí ló gbẹ níbí ọ̀gbẹ́ni ọjà tó fẹ́ ṣe gómìnà nìbàdàn. Kò ṣe ní káwá ṣe kàǹpé ìdílé ọdún bàbá lọ́wọ́ ẹ̀. Ṣé tó fẹ́ ṣe gómìnà ní òpin làbàgà ìdíkò náà? Òbí rere bàbá lọ́wọ́ ẹ̀. Pé mo fẹ́ ṣe gómìnà ní òpin làbàgà ọdún wálé. Ẹjọ́ mọ̀ àti Mìṣọ́lá ṣọ́bọ̀ wá ní bóyá kẹ́lẹ̀ ìbéèrè bóyá tó lẹ́yìn tún dàgbà àjọwọ́ fún mi bóyá ó fẹ́ ṣe gómìnà ní òkúnlẹ̀ làbàgà ìfàkàlẹ̀ òyà ìfúnmọ́bí Fresh FM ṣọ́ wọ́n ìmí ní ìfúnmọ́bí Fresh FM Nàìjíríà òun náà sọ̀bà sóò jímọ́. Ọ̀gbẹ́ni ọjà ayébẹ́rẹ́ ọ̀gá àwọn ìṣòro ń ká ó. Ìgbà sí láti òbí òbí ọ̀lẹ́ òkè ó. Àwọn náà sọ pé Pasuma wọn ń ká ó. Ọmọlọmọ wọn ní Pasuma wọn ń ká ó. Ọmọlọmọ ọmọ Ìbàdàn sẹ́mi sá. Ó yẹ sẹ́mi sá o. Ìbàdàn sẹ́mi sá o. Wọ́n tún lè sọ pé o. Tó bá ti dólú yàlẹ́ bó ṣe sùúrù o. Àlọ́gà bá kọjá ìṣàn ló pa òsì mọ́. Olú ọ̀dùn wọ́n ṣe ká ní. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ọjọ́ kan ìgbòho ìbò làwà. Olú ọ̀dùn wọ́n ṣe ká nígbà. Àìmọ̀ ìka nígbà ẹ̀kọ́ ti ṣe. Tàbá bá sọ̀rọ̀ ìka nígbà ẹ̀kọ́. Western Chica nígbà ọ̀yà pàṣẹ. Yàrá lórí Western ọ̀rẹ́ Chica nígbà ọ̀yà. Western Chica nígbà ọ̀yà.
Màrú ló ní wẹ̀sẹ̀ ní Pasuma. Gbogbo Ìbàdàn wọ́n ní bá wà á ṣe. Bàbá Táyé àkàtà yẹ́sẹ̀ mi. Ẹ̀wẹ́ làwọn Ẹ̀yin òbí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.